kí ló dé tí Wunmi àtàwọn èèyàn ẹ̀ tí wọn ò fẹ́ ṣe DNA test? Kí ló ṣẹlẹ̀? ṣégè ìyá ti wá tú àwọn àṣírí kan nípa ẹni tó bí Liam, nípa ọmọ tó wà lọ́wọ́ Wunmi, ìyẹn Wunmi ìyàwó Mohbad. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan? Kí ló fà á? Kí ni ìbẹ̀rù tó wà ń bẹ̀? Òun náà làwọn ọmọ Nàìjíríà ń sọ o, làwọn èèyàn ń pariwo, tí ṣégè ìyá náà tún pariwo pé tí ò bá ń ṣe pé nǹkan wà ń bẹ̀, kí ló bà Wunmi lẹ́rù tí ò fi lè ṣe DNA kí gbogbo èèyàn mọ ẹni tó lọ́mọ, tó fi di pé ó bẹ̀rẹ̀ sí sọ pé òun ò lè ṣe DNA, kò sí nǹkan kan tó kẹ́nikẹ́ni. Ẹ wo, ṣégè ìyá ti wá sọ àwọn ohun tó lè wẹ Wunmi mọ́ kúrò nínú ọ̀rọ̀ yìí o. ṣégè ìyá ti wá sọ àwọn ohun tó lè wẹ Wunmi ìyàwó Mohbad mọ́ kúrò nínú gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí nípa ẹni tó lọ́mọ tó wà lọ́wọ́ ẹ̀. Ọ̀rọ̀ yìí lágbára o. ṣégè ìyá ti wá ń béèrè àwọn ìbéèrè kan tó lágbára, tó jẹ́ wípé bí Wunmi ò bá lè dáhùn ẹ̀, ó máa lágbára díẹ̀. ṣégè ìyá ti wá béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ Wunmi lórí placenta ọmọ tó gbé lọ́wọ́, wípé ta ló ní placenta. Ẹ wo, àfi kẹ́ ẹ gbọ́ fọ́nrán yìí o, kẹ́ ẹ wo àwọn ọ̀rọ̀ tí ṣégè ìyá tú sílẹ̀, àwọn àṣírí tó fi kalẹ̀ láti mọ ẹni tó ní ọmọ tí wọ́n ní Mohbad ló ní. Báwo lọ̀rọ̀ ṣe, nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó o. Welcome to crossblog XTV. Remember to like, share and follow us. Ohun tí ṣégè ìyá gbìyànjú láti yànnà náà ni láti mọ ẹni tó jẹ́ bàbá ọmọ, tó jẹ́ bàbá Liam ní tòótọ́ àti lódodo. Ṣé ẹ mọ̀ pé oríṣiríṣi fọ́nrán ló ń jáde, oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ nípa ẹni tó lọ́mọ. Burúkú tẹ́ ń sọ wípé bàbá Mohbad ni ò dá ọmọ yẹn kan fọmọ yẹn lẹ̀ kan ṣe kínní, ìbá àbọ̀ ṣe DNA kínní kankankan. sọ lórí burúkú yìí kò yẹ ká ẹ ti mọ̀ pé ó ti sọ fún yín pé Mohbad kọ́ ló lọ́mọ nìyẹn ni. èèyàn ní Mohbad nìkan ló ń dó òun ló dìsájì òun, kí wàá ló ń bà lẹ́rù láti lọ ṣe kínní. adẹ̀ni kó ṣe DNA ó kọ̀ kò ṣe, ó ní kò sẹ́ni kankan tó lè fọ́sọ̀ ṣe, òun ò ṣe kankan, kò sí nǹkan tẹ́lẹ̀ kankan lè ṣe fún un. kò yẹ ká ẹ ti mọ̀ pé òdì ọ̀rọ̀ ló fi ń sọ̀rọ̀ fún gbogbo ẹ̀yin Nàìjíríà yẹn. ọmọ tó bí tí ò gbé placenta rẹ̀ ò gbé fún Mohbad ò rí placenta ọmọ, bàbá Mohbad ò rí placenta ọmọ. ṣé gbogbo yẹn kò yẹ ká ẹ ti mọ̀ pé kì í ṣe òun ló mẹni tó lọ́mọ. ó kàn fẹnu sọ pé Mohbad rárá, ó mọ̀ pé kì í ṣe Mohbad ló lọ́mọ. gbogbo nǹkan tó lè jẹ́ kí ọkàn wa balẹ̀, tó lè báàkì ẹ̀, tó lè jẹ́ kó wẹ̀ kó yẹ kankan, tá a fi mọ̀ pé tá a fi máa kan bàbá Mohbad lábùkù, tá a fi máa kan bàbá Mohbad mọ́lẹ̀ pàápàá pé àyèsí èrè ni. Olúbí ọmọ ẹ̀yin kọ́ lẹ gbà lọ́wọ́ ẹ̀kọ́ lẹ lẹ́sìn ni, ẹ̀yin kọ́ ló gbé placenta fún, kò mọ̀ pé placenta tó ń gbélẹ̀ fún bàbá Mohbad yẹn olóko bàbá yẹn. gbogbo àwọn nǹkan tí ìbàjẹ́ tí Wunmi wẹ̀ mọ́ nìyẹn, tí ìbàjẹ́ ká mú bàbá Mohbad náà láṣejù nìyẹn. ó gbé placenta lẹ̀ fún bàbá ọmọ, ọkọ ọmọ rẹ̀ gan kò rí placenta sójú. níbo ló wá gbé placenta lọ? ẹbẹ́ ni tó lọ́mọ ní Nàìjíríà, pẹ̀lú àṣà wa ní Nàìjíríà yàtọ̀ sí lóyìnbó, bàbá ọmọ ló máa ń gba placenta. tó bá ní bàbá láyé, àwọn bàbá rẹ̀ ló máa wá gbà, àwọn náà mọ ibi tán máa gbé lọ. tó bá jẹ́ mọ̀mọ́ rẹ̀ náà ló wá pẹ̀lú ẹ̀ngbà yẹn, mọ̀mọ́ náà máa gbé fún pé placenta ọmọ yẹn rè o, ẹnì kejì ọmọ ń bolẹ̀ fẹ́ bolẹ̀, àwọn náà máa bá ṣe máa ṣe. màmí ti kú ńgbà tí mi máa bí àkọ́bí mi, èmi náà gbé placenta ọmọ mi fún, èmi mo nìkan mo mọ ibi tí mo gbé sí, kò sẹ́ni kankan tó mọ̀. tó bá yẹ kó gbé placenta yẹn lẹ̀ lọ́ọ̀ ni yóò lẹ́nu ọ̀rọ̀ báyìí. sẹ́tìrì àṣẹ ni tó máa ń ṣe ra yín, tẹ́ máa rò pé smart ẹ̀rí. tó wáyé kó gbé placenta fún bàbá Mohbad ni lọ́rọ̀ Mohbad wá rí báyìí. ẹ má jẹ́ kí n tàn yín, àwọn Nàìjíríà, bàbá Mohbad gan ò ní lè sọ̀rọ̀. Nàìjíríà gan wá tó bá jẹ́ bàbá Mohbad ó bá ṣe rẹ́ dáadáa, àwọn Nàìjíríà ti sọ fún pé ẹ̀ẹ́dẹ̀ lọ́mọ yìí sọmọ yìí, ọmọ yìí ní sẹ́, ẹ̀yin kọ́ lẹ gbọ́ lu bí placenta ọmọ yìí kì í sẹ́yìn ní wọ́n gbé fún ni, ẹ̀yin kọ́ lẹ lọ bẹ́ẹ̀rì ẹ̀ ni. kí wàá tún ní DNA tẹ́tún ní kọ́mọ ńlọ bọ́ sí ọmọ yín ni o, ẹ má bàrà yín inú jẹ́ o, yóò lọ jókòó ara ẹ̀ ni. but láti ìgbà tó ló ti bímọ, ìyá tó ló bí, àrí placenta, àrí kankan, ọmọ gan ò rí kiri, kò sáyọ̀, ọ̀rọ̀ yìí kì í ṣe kékeré mọ́ o, tí wàá dójú ẹ̀ báyìí o, pẹ̀lú àwọn àṣírí tí ọ̀gbẹ́ni yìí ń tú lórí ọ̀rọ̀ ọmọ tó lọ gbé placenta ọmọ fún, àbí ṣéyà rẹ̀ sún jẹ ni, kí n máa fi lè ṣogbo, kí n máa fi fọ ẹ̀kọ́, ṣéyà rẹ̀ sún placenta jẹ ni Wunmi ń bolo gbé sí.
níbo mọ ibi tó gbé lọ kí wàá lò wá ń purọ́ pé ẹ o gbogbo dúkìá ọmọ ọlọ́mọ gbogbo iṣẹ́ tó ọmọ ọlọ́mọ ṣe tó wá fẹ́ gbogbo iṣẹ́ tí bàbá Mohbad ṣe láàárọ̀ ó wá fẹ́ kí gbogbo ẹ̀ kó ṣòfò dànù ó mà dájú gan o òjò jèrè ọmọ iṣẹ́ dáadáa tí ọmọ rẹ̀ tó ṣe sílẹ̀ fún kébi má pa àwọn bàbá òun àwọn my brothers are hungry tó sọ pé àwọn àbúrò òun ebi ń pa wọ́n pé bóyá bá tiẹ̀ jẹ́ kó ń gbáyé iṣẹ́ tó ń ṣe sílẹ̀ kó mọ fáwọn bàbá òun lóúnjẹ kó mọ fún ìyá òun lóúnjẹ àwọn àbúrò òun àwọn brọ́dà òun tébi ń pa kébi má pa wọ́n mọ́ ẹ̀kú jókòó òun ráyè sí o tún wá jókòó lé gbogbo ẹ̀ nígbà tó gbẹ ẹ̀mí ọmọ wọn o tún fẹ́ kó o gbódúró dúkìá wọn o wá lọ gbé ọmọ kan wá ní ẹ o ti ṣe proper o ti ṣe wíìlì ilẹ̀ o fún òkìní o wọ́n gbọ́ orí bó ti contradict ara ẹ̀ tí ò ṣẹlẹ̀ rí èdè Mohbad wá di gbogbo yẹn wá ṣe kátàkátà àwọn olórí burúkú kan wá sọ̀rọ̀ dáradára wá dé ó forúkọ lè àmúralé ó fi kékeré kankan àwọn àfáà tí wọ́n wá sílé yín kí náà wá ṣe nígbà Mohbad kú ṣé bí wọ́n ṣe ń túfọ̀ ọmọ fún àwọn bàbá àtìyá ńlẹ̀ túfọ̀ Mohbad yẹn tí bàbá yìí ò bá wá àtìyá àti tí wò bá wá sílé Mohbad jọ yẹn ẹ mọ̀ fẹ́ lọ ju Mohbad nù mọ́ ni ẹ mọ̀ fẹ́ lọ bẹ́ẹ̀rì ẹ̀ secretly mọ́ ni tẹ́nìkan kò mọ̀ ní mọ̀ sẹ́yìn ló yẹ kẹ́ lọ ra gbogbo òṣìṣẹ́ tí kí bàbá ọmọ tó dé story tẹ́ ń gbọ́ tí wọ́n yẹ pé ẹ̀yin gan ẹ̀ ń follow wọn ní corona ẹ̀ rí gbogbo ọ̀rọ̀ tó lúkàlùkù wọn sọ kò yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ìka lọ́mọ yìí. ọ̀rọ̀ yìí kì í ṣe kékeré mọ́ tí wọ́n dójú ẹ̀ báyìí o pẹ̀lú àwọn àṣírí tí ọ̀gbẹ́ni yìí tú lórí ọ̀rọ̀ Wunmi yìí. wà lágídí o lè bá gbogbo Nàìjíríà o lè bá gbogbo àgbáyé lágídí ni wàá jẹ pírígidì yà wàá mọ̀ pọ́wọ́ ẹ̀ ò mọ̀ ó ń bọ̀ níṣẹ́jú kan ẹ ṣe dáadáa o eré ló pé ìka ọ̀sùn wọn san ògbóògùn gbogbo téèyàn bá ṣe gbogbo ẹ̀ tẹ́ o ṣe ní kọ̀rọ̀ gbogbo ẹ̀ ló máa tú síta gbogbo ẹ̀ ló máa tú síta gbogbo ẹ̀yin ọmọkùnrin orí bẹ́ẹ̀ tí ní ṣéǹjì lọ́wọ́ olórí burúkú yín. mo bá dé kò sí fòyà tàbí. Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.